bàbá gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin takasúfèé tí ìròyìn ikú ẹ̀ sì ń jà rẹ̀ lásìkò yìí ni Ìléríolúwa Ọládìméjì Alọ́ba tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad, èèyàn pásítọ̀ Joseph Alọ́ba ìlànà sọ nípa ẹ̀ ó mà ti dá wàhálà ńlá sílẹ̀ lórí ikú ọmọ ẹ̀ tó sì tú àṣírí èyí tó ti mi orí ẹ̀rọ ayélujára títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí. Ẹ rántí pé lẹ́yìn tí wọ́n pa tí Mohbad tó jáde láyé làwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ikú ẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbé àwọn afurasí tí wọ́n ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. ṣá o ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ láti ṣèwádìí ikú Mohbad tí olóyìnbó ń pè ní coroner inquest wọ́n ti bẹ̀rẹ̀, tó sì jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́rìí ni wọ́n ti ń lọ sí iwájú ẹjọ́ àtàwọn afurasí láti máa wí tẹnu wọn. Lánàá òde òní ni pásítọ̀ Alọ́ba Joseph tó jẹ́ bàbá Mohbad ló náà máa fojú hàn níwájú àwọn adájọ́ ìyún alàgbà Adédayọ̀ Ṣótóbì ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, nígbà tí alàgbà Adédayọ̀ Ṣótóbì bi bàbá náà pé ǹjẹ́ kí ló mọ̀ nípa ikú ọmọ ẹ̀, ta ló fura sí, báwo lọmọ ẹ̀ ṣe kú. Bàbá náà ní òun fura sí ìyàwó ọmọ òun tó bímọ kan ṣoṣo fún ìyẹn Wùmí, ó lọmọbìnrin náà ṣe é fọkàn tán. Ó ní nígbà yìí ọmọ òun ní kò fọ ọdún 18 years ló fi gbé lọ́dọ̀ òun, ó níbẹ̀ ni kò ṣàìsàn rí yàtọ̀ sí ẹ̀ka péré tí àwọn kankan ṣú sí lára ẹ̀yìn tó lóyìnbó ń pè yẹn rashes, tóun sì gbé lọ ilé ìwòsàn tó ń tọ́jú ẹ̀. Bàbá Mohbad ní ọmọ òun máa ń fẹjọ́ ìyàwó òun wípé ó ń darí ayé òun, gbogbo àwọn dúkìá òun ọwọ́ òun àti ìyẹ́ èèyàn ìyá ìyàwó òun ló ní ọmọ òun sọ fóun pé gbogbo ẹ̀ wà. Ó lọmọ òun tó sọ fóun pé ìyàwó òun máa ń kùn ún lóorun tí ó fòògùn oorun sí inú oúnjẹ fóun láti lọ ṣiṣẹ́ ibi tó bá wù ú. Ó lọmọ òun sọ fóun pé lọ́jọ́ kan táwọn wà nínú ilé ọ̀gá òun ìyẹn Naira Marley tó jẹ́ gbajúgbajà olórin takasúfèé, ó ní níṣe ni Wùmí lọmọ òun ló fi nǹkan sínú indomie ìyẹn noodles tóun fẹ́ jẹ. Ó ní lẹ́yìn tọmọ òun lòun jẹ́ tóun sùn lọ fọnfọn, ó ní níṣe ni Wùmí ló yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá ọmọ olórin kan táwọn jọ wà lábẹ́ Naira Marley tí wọ́n bára wọn láṣepọ̀ dáadáa. Fún ìdí èyí bàbá Mohbad ní òun kò fọkàn tán Wùmí lórí ikú ọmọ òun, tó sì ní dàsìkò yìí àwọn ìwé ilé àti dúkìá ọmọ òun kan wà lọ́wọ́ Wùmí àti ìyá Wùmí ìyẹn ìyá ìyàwó ọmọ òun. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ pé mọ́tò kan ni ọmọ òun rà fún òun nítorí pé ó bẹ̀ òun pé kóun bá ìyá òun tí wọ́n ti kọra wọn sílẹ̀ ìyẹn ìyá tó bí Mohbad káwọn parí ìjà. Ó nígbà tó òun sì gbà láti bá ìyá Mohbad parí ìjà ìlú fi mọ́tò ló fi ta òun lọ́rẹ. Látìgbà tí bàbá Mohbad ti tú àṣírí ìlàríwó ńlá mà ti sọ lórí ẹ̀rọ ayélujára, ní ti làwọn èèyàn gba ọ̀rọ̀ náà bí ẹni gbọ́gbọ́ tí báwọn kan ṣe ń sọ pé òdodo ọ̀rọ̀ ni bàbá náà sọ, nítorí pé àwọn ti ń sọ pé àwọn kò fọkàn tán Wùmí tẹ́lẹ̀. Ìní àwọn míì sọ wípé bàbá náà ó ń parọ́, ó fẹ́ bà Wùmí lórúkọ jẹ́ ni nítorí dúkìá ọmọ ẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ àwọn èèyàn sì ń retí ibi tí àbájáde ìwádìí tí yóò já sí lọ́dọ̀ àwọn ọlọ́pàá àti lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó.